Hello my people, you are welcome to my channel AGBAWABURA. If this is your first time watching, kindly like, share, comment and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Yorùbá ní àgbájọwọ́ la fi sọ̀yà, wọ́n ní àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí, wọ́n náà ló mú oyin tó ṣe afárá, wọ́n ní afárá oyin náà òun náà ló gbóyin lárugẹ. A jẹ́ pé ọ̀fúnwò ìwòròwò ń da abádìjọ wò gígún nígún, àwa àtẹ̀yìn náà lájọ ń gbéra wa lárugẹ. Àkọ́kọ́ lẹ́ẹ̀kan sí ẹ má bínú, fi àkóyín mẹ́rẹ̀ àfojú payín rẹ́. Àwọn nǹkan kan ni ó jẹ́ bí ìpèníjà tí a bá pò ní àárín bí ọ̀sẹ̀ bíi mélòó kan, ṣùgbọ́n tọ́lọ́run fún wa ní àṣeyọrí tá a sì borí wọn. Lórúkọ Ọlọ́run ọba yìí náà ni a tún sọ pé a ti dé náà nù lọ́dún yìí ní agbára dẹ́dà ṣẹ̀dá, mímí kan ò ní wàá mì, bẹ́ẹ̀ sì ni nǹkan kan ò ní yẹ̀ wá lójú òpó tá ń tọ̀. Àkàgbádùn ibẹ̀ láti máa tẹ́ pẹpẹ àwọn ìwé ìtàn àròsọ èyí tí àwọn ọ̀jìnmí àgbà ọ̀jẹ̀ òǹkọ̀wé ìtàn àròsọ tí wọ́n kọ. Ìtàn àròsọ là á sì máa kà lórí ẹ̀, àyíká eré oníṣe tí wọ́n ń pè ní dírámà, àìsábà ka ewì àfi tá a bá rí ewì nínú ìtàn àròsọ tẹ́ni tó kọ tó gbé kalẹ̀ sínú rẹ̀ rente bó ṣe kọ bó ṣe ní kákéwì náà láṣẹkẹ. Ṣùgbọ́n lápapọ̀ àwọn ìtàn wúrúwú, àwọn ìtàn àròsọ tí wọ́n kọ lọ́rọ̀ wúrúwú tó ìbò ń pè ní prose là máa kà tí wọ́n gbé kalẹ̀ sínú novel là máa kà. Torí náà àwọn novel Yorùbá òun náà ni à ń kà, àwọn nǹkan ọgbọ́n àtinúdá tuntun tí wọ́n gbé kalẹ̀. Bẹ́ẹ̀ bá sì gbàgbé ìwé bàbá wa ọ̀jọ̀gbọ́n Akinwunmi Ìṣọ̀lá la kà tán tí wọ́n pe àkọlé rẹ̀ ní ogún ọmọdé. Agbádùn rẹ̀, bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀jẹ̀ máa ń sọ fún mi pé bá a ṣe ka kínní àwọn rántí ìgbà ọ̀dọ́ àwọn rántí ìgbà èwe àwọn náà dábẹ́ wò níbi táwọn ti dàgbà ó. Lágbára Ọlọ́run bàbá ń bojú wẹ̀yìn a máa dúpẹ́, bàbá ń wo wájú a máa dúpẹ́, ibi àwa náà lọ́wọ́lọ́wọ́ òpin ọmọ tọ́ sí a máa dúpẹ́ náà ni. Ẹ kúlé Túnjí ọmọ Fájìmí òun ló kọ àwọn èèyàn sódì ní àyín ṣẹ́ǹkì gangan ní gbọ̀n mí lẹ̀ ọmọ Ọláníyè bí ọdún Adékànbí ń bẹ́ nínú ilé Sọlọ́mọ Adéṣọlá rẹ̀ mú kò gbẹ̀yìn àwọn ọ̀jìnmí ẹnjìníà wọ́n ń bẹ ní àyín, ẹnjìníà Fájìmí ń bẹ ń bí, ẹnjìníà Fẹ́mi Ọ̀kẹ́ ń bẹ ń bí àti àwọn lókọ lókè gbogbo ní ẹjọ́ péjọ mìíràn pé náà àwọn jẹ́ náà máa gbádùn àwọn ìwé ìtàn àròsọ. Nígbò tí ẹ̀ mú medical doctor ó ń ṣègùn èbó tó dé tó ń sọ pé òun ò lè fi ṣeré Mùsàlínì torí náà àwọn ìbéèrè tá a béèrè ogún ni wọ́n jẹ́ gẹ́gẹ́ bí bàbá wa ṣe wí lẹ́ẹ̀kan, bàbá wa láti TAC ní Bàkátàrì bí wọ́n ṣe wí lẹ́ẹ̀kan ogún làwọn ìbéèrè tá a béèrè. Àwọn èèyàn sì gbìyànjú tí n bá ní mọ̀ ká lé ní èjì ẹ̀ta àwọn èèyàn tó fi àtẹ̀jíṣẹ́ ìdáhùn ránṣẹ́ márùn-ún ni mo kọ́ rí, ó di mẹ́wàá báyìí, mẹ́wàá ó di mẹ́rìndínlógún ó di mẹ́tàdínlógún. Àwọn èèyàn mẹ́tàdínlógún ni wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà tí a fi léde ìpè kí wọ́n fi ránṣẹ́ sí, tí wọ́n sì gbìyànjú àti dáhùn àwọn àbẹ̀rẹ̀ wọn. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wo àwọn ìbéèrè wo la béèrè, kí sì ni àwọn ìdáhùn wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì tí ìran Yorùbá sọ pé àmọ́ yọ ẹsẹ̀ nínú ẹkù. Àwọn ìbéèrè ogún la béèrè, àwọn èèyàn sì gbìyànjú àti dáhùn. Àkọ́kọ́ ìbéèrè ó ní a ní kẹ́ ẹ túmọ̀ adárípọ́n. Akọ aláǹgbá ni wọ́n ń pè ní adárípọ́n. Akọ aláǹgbá òun ni Yorùbá ń pè ní adárípọ́n. Bẹ́ẹ̀ náà bá rí ẹ mọ̀ pé orí ẹnìkan lọ́pọ́n, ẹ̀yìn ẹ̀ lọ sí bí irú ó lè búlù, ìgbà míì wà ó lè dúdú fáfáfá, ṣùgbọ́n orí ẹnìkan lọ́pọ́n adárípọ́n ni Yorùbá ń pè akọ aláǹgbá. Agúdá oníbèrè kejì, agúdá réréré irúfẹ́ ìlù ni, irúfẹ́ ìlù tí ń bẹ nínú ẹbí dùndún àti ṣẹ̀kẹ̀rẹ̀ òun lágúdá inú ẹbí dùndún àti ṣẹ̀kẹ̀rẹ̀ ni wọ́n ti bí. Sẹ́yìn náà kú mọ̀ pé dùndún àti ṣẹ̀kẹ̀rẹ̀ wọ́n ìbá wọn ròde ìbànújẹ́ ẹbí aláyọ̀ lẹ́bí wọn, ẹbí dùndún àti ṣẹ̀kẹ̀rẹ̀. Ọ̀kan lára àwọn ọmọ bíbí inú ẹbí dùndún àti ṣẹ̀kẹ̀rẹ̀ ó ní lu agúdá. Ìlù ní o ohùn rẹ̀ ìsì máa le kókókó ni, ìmáa le kókókó ni. Ọ̀dọ́ àtọmọdé ni ẹ sì máa lù, àwọn máa gbé kán ọlọ́run ni, wọ́n ní wọ́n máa san kége àwọn máa san agúdá nu. Ìbéèrè kẹta tá a béèrè ní àgbáyún irúfẹ́ èso kan tó mọ bóńbóló tó pọ́n rẹ̀rẹ̀rẹ̀ báyìí òun là ń pè ní àgbáyún. irúfẹ́ igi kan òun náà ní sí òun ní so kì í ṣe igi ńlá o
igi tẹ́rẹ́ ni igi tí ń so tó bá kọ́kọ́ so ìmọ̀ dúdú nígbà bá wá pẹ́ díẹ̀ yóò wá pọ́n rógódó báyìí òun lè so rẹ̀ mọ́ rí bẹ́ẹ̀ ni bàbá sì di débi láti fẹ́ sọ àbá ti ka báyìí a máa sọ ẹnu ni a sọ ẹnu a wà bẹ̀rẹ̀ sí la a mọ̀ la títí bí àbá ti la tán a tu èso rẹ̀ a tu nù ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn bá wá tí wàá lọ lájú bẹ́ẹ̀ wàá lọ lájú ẹ̀mọ̀ ká ṣe wo nǹkan ọ̀dà ó ní ibi tí mo yọrí sí ṣùgbọ́n dùn ọ̀dà pọ̀ gbogbo tẹ́yìn bá jẹ lẹ́yìn ìgbà tẹ́yìn bá la tán ìmọ̀ dùn ni ìmọ̀ dùn ni títí ilẹ̀ ọjọ́ náà ó fi sú làwọn yẹn fi gbádùn àgbáyùn tó ìbéèrè kẹrin ó ní àsán àwọn kan gbìyànjú wọ́n túmọ̀ àsán sí oúnjẹ tá a jẹ tá a fẹ́ràn jẹ tí a fọbẹ̀ jẹ wọ́n ní kéèyàn san oúnjẹ bá a bá wo tá à ń bá bọ̀ ọ̀rọ̀ ìlú ni ọ̀rọ̀ ìlú là ń bá bọ̀ irúfẹ́ ìlú kan tí ò ní ṣàwòrò létí òun là ń pè ní àsán àsán ọ̀rẹ́ wa kan ń bẹ nínú ibi tí a wà yìí ṣàwòrò là máa ń pè ṣàwòrò ni ìlú tí ò ní ṣàwòrò kì í ṣe ìlú gidi ṣàwòrò nílùú wa àsán irúfẹ́ ìlú tí ò ní ṣàwòrò ni ọ̀dọ́ àtọmọdé ni wọ́n sábà lù pàápàá jùlọ lásìkò ààwẹ̀ tí wọ́n bá ń jí wéré ẹ máa kó dé síwájú ta ìyá mi àlàkẹ́ báyìí ní oṣù tó ìpéjú tí wọ́n bá bẹ̀rẹ̀ báyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí tí wọ́n jí wéré tí wọ́n bẹ̀rẹ̀ sí kọrin báyìí tí wọ́n bá dàbò lẹ̀sán báyìí kálukọ́ bọ̀ ọjọ́ ni tẹ́ mọ̀ ná wọn lówó. ìkókù tọ́jà béèrè kẹfà òun la pè ní bìrìpé irúfẹ́ eré ọmọdé kan ni erémọdé ń bìrìpé ṣe mọ̀ pé nílẹ̀ Yorùbá erémọdé wà erédọ̀ náà wà erédọ̀ ọwà erégbà náà wà erémọdé òní bìrìpé wọ́n adijọ́ mi a mọ̀ sọ̀rọ̀ nípa erédọ̀ a sì mọ̀ sọ̀rọ̀ nípa erégbà ṣùgbọ́n ní ìsìn ọ̀rọ̀ erémọdé là ń sọ yìí eré ọmọdé ni èèyàn ó lè gungi kó wá mọ yípo lórí rẹ̀ yóò wá máa rọ̀ bí ọ̀bọ bọ́bọ̀ sí máa rọ̀ ni wọ́n máa rọ̀ wọ́n ní í ṣe bìrìpé lómi ọkọ̀ dànù eré mi òun ní béèrè keje búrú ni eré òṣùpá ni eré òṣùpá ni wọ́n máa ń di búrú ni àárín àwọn ọmọdé nírúfẹ́ eré yìí ló sì ti wọ́pọ̀ sí jù wọ́n ó di ọ̀kan lára wọn lójú wọ́n ó di lójú yòókù yóò sì wá lọ sápamọ́ gbàrà tí wọn bá ti ṣí lójú yóò bẹ̀rẹ̀ sí máa wá àwọn ẹlẹgbẹ́ rẹ̀ káàkiri èyí tó bá sì ti rí tọwọ́ rẹ̀ bá ti bà òun gan ni ọ̀rọ̀ yóò tún wá kàn òun náà wọ́n tún dì lójú tó ní tún lọ sápamọ́ tí wọ́n tún bẹ̀rẹ̀ sí máa wá àwọn yòókù náà kí búrú eré òṣùpá láàrin àwọn ọmọdé ni. ìbéèrè kẹjọ òun ni ewé pín ìmọ̀ rí harahara ìmọ̀ àhàyàn lọ́wọ́ ìmọ̀ àhàyàn ní owó tẹ̀yìn bá mú ìmọ̀ àhàyàn tẹ̀yìn bá mú a máa ń fi ewé pín a máa ń fi fọ igbá tinú tòde pàápàá jùlọ tẹ́ bá jẹ́ ẹni tó mọ ibi tí wọ́n ti ń ta ẹmu tó jẹ́ pé aha ni wọ́n fi ń ta ẹmu fún yàn ewé pín ni wọ́n fi máa ń fọ igbá tí wọ́n bá fọ yọ mọ tó kódà àwọn èèyàn máa fi fọ àwọn pọ́ọ̀tù kan àwọn kòkò kan náà pàápàá jùlọ ní àwọn ibi tí a wà yìí ewé ni ó dàbí sandpaper sandpaper làwọn yẹn bá sọ di sandpaper. gbẹ́gi oníbèrè kẹsàn-án gbẹ́gi oníbèrè kẹsàn-án koríko kan gbẹ́gi ibi ọba wà tó bá wù sí yóò fi ìdí múlẹ̀ tó bá fìdí múlẹ̀ tán igi rẹ̀ rọ́ bẹ́ẹ̀ bá tẹ́gi ẹ̀ sọ́tún yóò tẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ sósì yóò tẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ síwá yóò tẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ sẹ́yìn yóò tẹ̀ a máa yí gan o gbẹ́gi lẹ́yìn eléyìí ìbéèrè kẹwàá ó ní àràhùnmọ̀ koríko gbígbẹ náà ń pè ní àràhùnmọ̀ koríko gbígbẹ ni náà ń pè bẹ́ẹ̀ wọ́n máa fi dáná pàápàá jùlọ tá a bá fẹ́ dẹ ìgbẹ́ lásìkò ẹ̀rùn wọ́n máa fi dáná sí inú ìgbẹ́ ìjọ máa mú kí àwọn eku wọ́n máa sájáde á bá bẹ̀rẹ̀ sí máa lé wọn. igi ọ̀rọ̀ igi ni o igi sábà máa ń wò lẹ́gbẹ̀ẹ́ àpáta ẹ̀gbẹ́ àpáta ti máa ń wò wọ́n sì máa ń fi ṣe oògùn lóríṣiríṣi bákan náà
àwọn ìwádìí jẹ́ ká mọ̀ pé àwọn onílù náà wọ́n fi máa ń ṣe pọ̀pá àbí tẹ́ máa nǹkan pè ní kọ̀ǹgọ́ọ̀lù. Igbá àkàrà òun ní ìbéèrè 12. Igbá tó bá fọ́ là máa ń pè ní igbá àkàrà tàbí èkàrà. Kò sí ní tá a lè fi ṣe. A lè fi ṣe ìgbákọ tá a fi ń kọkà. A lè fi ṣe ní tí a fi ń bu nǹkan síná. Pàápàá jùlọ a lè fi ṣe ní tá a fi ń wa ẹrúdà síbì kan. Kò sí ní tá a lè fi ṣe igbá àkàrà. Nǹkan kan tó pè ní igbá èkàrà. Ìlákọ̀ òun ní ìbéèrè 13. Irúfẹ́ ìgbín òun lè jẹ́ o. Ìlákọ̀ gẹ́gẹ́ bí ìgbín kì í tóbi rárá. Inú odò tàbí etí odò òun ní ibùgbé rẹ̀ òun ní ilé rẹ̀. Ìlákọ̀ ìgbín ni o. Ògúlùtù yẹ̀pẹ̀ tó ṣù papọ̀ òun là ń pè lógúlùtù o. Ṣé ẹ rí tí ilé alámọ̀ bá wó ìfọ́nká rẹ̀ tó wà ní ìdììdì òun là ń pè bẹ́ẹ̀. A máa wó lọ́wọ́ díẹ̀ bákan náà bí ọba tẹ̀ tí wàá gbẹ dáadáa tán bí wàá ti gbẹ dáadáa tán a máa fúyẹ́ lọ́wọ́. Ògúlùtù ibi bá sì bọ́ sí pẹ́ǹtùká yóò túká ni. Ọ̀gbọ̀ ní ìbéèrè 15. Ọ̀gbọ̀ tí a máa ní ọ̀gbọ̀ọ̀rùn. Ọ̀gbọ̀ọ̀rùn ẹni tí ò lóye ń tà ń ṣe lọ́wọ́, ẹni tí ò yẹ kó sí níbi ń tà ń ṣe, ẹni tá a kà sí òpè nígbà tí à ń ṣe là ń pè ní ọ̀gbọ̀. Torí náà táwọn awo bá kóra wọn jẹ́ máa ní ọ̀gbọ̀ọ̀rùn a jẹ́ pé ẹnìkan tí èè ṣe awo ó ti wọ àárín wọn nù. Ẹni tí ò lóye ohun téèyàn ń ṣe lọ́wọ́ ni à ń pè ní ọ̀gbọ̀. Ìbéèrè míì òun náà ni pàtáyà. Kí nǹkan pàtáyà kó gbóná gan ni kó gbóná ni tàbí kó burú gan kí kó burú gan ni ó pàtáyà. Yorùbá nù ó pàtáyà ó gbóná gan ó burú jọjọ. Ẹ ò gbọ́dọ̀ fi ṣàpèjúwe ọmọ èèyàn o. Ọmọkùnrin tẹ́ ń bó ti sojú lẹ́hùn ó pàtáyà o. Ẹni ó bá gbọ́ Yorùbá yóò mọ̀ pé ó burú gan ni. Ìbéèrè tí ṣe 17 òun ni pọ́ǹbù. Àyálò èdè ni pọ́ǹbù kìí ṣe bọ́ǹbù. Àyálò èdè ni pọ́ǹbù ó yàtọ̀ sí bọ́ǹbù. Pọ́ǹbù Yorùbá mú láti pump tí a fi máa pọ́n táyà kẹ̀kẹ́. Tí a mọ̀ pé kẹ̀kẹ́ rálì jọ̀hún àwọn kẹ̀kẹ́ jọ̀hún tí wọ́n bá dé wọ́n bá tẹ̀ lówó ra rálì dáadáa wọ́n ti ṣe pọ́ǹbù wọ́n ti ṣe mára kẹ̀kẹ́ ọkàn ra yọkù lẹ́gbẹ́ tí táyà kẹ́yẹ̀ bá ti jò ó ti pọ̀. Irinṣẹ́ tí a fi ń pọ́ táyà kẹ̀kẹ́ là ń pè ń pọ́ ọ̀rọ̀ àyálò ni o láti inú èdè Gẹ̀ẹ́sì. Òun la fi máa ń fẹ́ atẹ́gùn sí kẹ̀kẹ́. Ìbéèrè 18 òun ni tàrágà. Oko ni tàrágà máa wà àbí tá a bá mọ̀ọ́mọ̀ fẹ́ fi ṣe báyà bíi àbà àbí ibi ìsinmi nínú abúlé. A máa ń fi sá àwọn èrè oko bíi kòkó bíi ẹ̀gẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà míì tá a bá fẹ́ sinmi báyẹ̀ pé a ṣe tàrágà sí inú ahéré tá a ní lóko èèyàn lè sùn sórí rẹ̀ kó wá nǹkan tí ó fi rọrí. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà a máa fi ń sá ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí agbọ̀nsóko ni tàrágà yẹn ń pè. Wèrèpè má so mọ́ èyí tó so lọ́jọ́ tí ọba ẹni kọ́ ọ̀ká wèrèpè ọ̀dà wèrèpè láyé ìgbà tá àwọn èèyàn máa ń ṣe páńlé ló fi jẹ́ pé tí wọ́n bá ha kínní wèrèpè wọ́n hànú bébà. Olùkọ́ tí wọn ò bá gbádùn rẹ̀ tí wọn ò bá gba tiẹ̀ rárá wọ́n rà fẹsí la arọ́mọyún ni wèrèpè. Èso dídán báyìí ni gbọ́ọ́rọ́ sí ni ìmọ̀ yún èèyàn la yìí máa ń dàbí máa ní bí irun gangan la ó lágbára díẹ̀ o. Má dà sí yẹn la wọ́n ní ẹ lọ fi pora epo dà. Ìbéèrè kan kù tí ṣe ìbéèrè 20 òun la pè ní wòǹparì. Àwọn ọkùnrin géńdé ni àwọn ọkùnrin tó sàn ogun tí wọ́n fi máa da àwọn kan láàmú náà ń pè ní wòǹparì. Ó jẹ́ àwọn ìbéèrè 20 tí a béèrè lórí ètò yìí. A sì dúpẹ́ àwọn yẹn gbìyànjú lẹ́ẹ̀kan sí mo lù yín lọ́gọ̀ ẹnu ẹ kú àfọmọnìyàn ṣe. Gbogbo yín pátápátá àdélé ayọ̀ àárẹ̀yìn ayọ̀ ọkàn wọ́ balẹ̀. Gbogbo ẹni tó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín. Mo sì ṣe ládùúrà fún yín wípé ibi ire ibi ayọ̀ ibi ìdùnnú ni wọ́n máa pè yín sí. Ọ̀dẹ́ kálukú yín yóò máa tòrò ni kò ní bàjẹ́ yóò sì máa dùn kò ní kan. Àwọn olówó kópa ń bẹ̀ mo ti ní àwọn èèyàn tó kópa nínú ìbéèrè tá a fi wájú wa
wọ́n jẹ́ 17. ẹ jẹ́ ń dákọ̀ wọn kí n sì dúpẹ́ lọ́wọ́ wọn. abilékọ Susanna Olúṣọlá Ògúnjìmí, mo dúpẹ́. nọ́mbà tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ní 080 34 44 15 46. abilékọ Susanna Olúṣọlá Ògúnjìmí, ẹ ṣé mo dúpẹ́ o. ẹnìkejì ní Bọ́lájí Ọlálérè láti kó ọlá ní àpáta. nọ́mbà táwọn fi ìdáhùn ránṣẹ́ sí ìbéèrè wa ní 07026 76 37 10. Bọ́lájí Ọlálérè láti kó ọlá àpáta. ẹnì kẹta ní James O Àfọlábí láti Ẹlẹ́yẹlé Ìbàdàn. James O Àfọlábí láti Ẹlẹ́yẹlé Ìbàdàn lórí nọ́mbà 07033 22 0092. ẹ ṣé púpọ̀. ẹnìkẹrin ní Adésínà Olúwaṣeun láti wáyà and cable lápáta nìbàdàn. nọ́mbà tí alàgbà Adésínà Olúwaṣeun tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ní 07056 42 36 53. ẹnì karùn-ún ní Adeniyi Abọ́sẹ̀dé Àjàpẹ́ láti power line ní Mọ̀dákẹ́kẹ́ Àkọ́ráyè nílùú Ògúnṣùà ni wọ́n ti fi ìdáhùn ránṣẹ́ lórí nọ́mbà 080 64 01 85 03. Adeniyi Abọ́sẹ̀dé Àjàpẹ́, mo dúpẹ́ pọ̀ láti power line ní Mọ̀dákẹ́kẹ́. ẹni ìkẹfà oní Lukman Ọládàpọ̀ láti Àpáta Ìbàdàn. Lukman Ọládàpọ̀ Àpáta Ìbàdàn wọ́n fi 080 38 09 77 74 fífi ìdáhùn ránṣẹ́ lórí àtẹ̀jíṣẹ́. ẹnìkan bẹ tó jẹ́ pé wọn ò tiẹ̀ fowó kọ wọn sí ọlọ́mọ wọn, ṣùgbọ́n nọ́mbà wọn ni 080 24 21 31 20. 080 24 21 31 20. àwọn náà gbìyànjú. ẹnì kẹjọ ní alàgbà Kẹ́hìndé Ọdúntàn. àdúpẹ́. àwọn tẹ̀ tún ní ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ òde òní ni wọn ò tiẹ̀ gbọ́ èdè Yorùbá dáadáa. ẹ wá sọ pé àwọn ọmọ tí wọ́n ń kọ́ yóò gbọ́. àwọn fi ohun ránṣẹ́, wọ́n fi èrò ọkàn wọn ránṣẹ́ ni. ọ̀gbẹ́ni Kẹ́hìndé Ọdúntàn 081 24 55 67 53. àdúpẹ́. abilékọ Òjó Elizabeth Olúbùnmi láti Olódò báǹkì Ìbàdàn bí nọ́mbà wọn ni 081 69 22 19 24. 081 69 22 19 24. abilékọ Òjó Elizabeth Olúbùnmi láti Olódò báǹkì Ìbàdàn, ẹ ṣé o. Ayọ̀ọ́lá Samuel ní Yemẹtu Ìbàdàn, Yemẹtu Adéọ̀yọ́ Ìbàdàn. nọ́mbà tí ilẹ̀ fífi àtẹ̀jíṣẹ́ dáhùn ìbéèrè wa ní 080 63 21 21 59. adúpẹ́. Ayọ̀ọ́lá Samuel láti Yemẹtu Adéọ̀yọ́. ọ̀gbẹ́ni Olúbáyọ̀ Akíndélé láti nọ́mbà 6 Ọ̀rẹ́méjì Street Ìfẹ́sowápọ̀ area Kájọlá 2 Èjì Òkú ìjọba ìbílẹ̀ Lágẹ̀lú. adúpẹ́ o. nọ́mbà tí ẹ fi ránṣẹ́ sí wa ní 080 34 44 89 82 àti 070 25 53 60 35. ẹ ṣé o. nọ́mbà ẹnì kejìlá òun náà nọ́mbà ń tiẹ̀ náà ó sì gbìyànjú. nọ́mbà ń tiẹ̀ 081 0074 5290 081 0074 5290. nọ́mbà yẹn ẹni tó ní kò fowókọ rẹ̀ sí, ṣùgbọ́n nọ́mbà yẹn ní 081 0074 5290. ẹlòmíì ní Owólabí Ademola Gabriel láti àdúgbò Adéwùmí ní Lálùpọ̀ Ìbàdàn lórí nọ́mbà 070 33 29 86 40 070 33 29 86 40. ẹnì kẹrìnlá ní Ọlálérè Michael Ọlálérè láti Ìwó Olódò Ọba ọmọ àtẹnigbọrẹ 070 1405 6024 nọ́mbà tiwọn 070 1405 6024. àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. ẹnì kẹẹ̀ẹ́dógún ní Adéjàre láti ìpínlẹ̀ Ọ̀ṣun bákan náà nọ́mbà tiwọn ní 090 72 29 96 74 090 72 29 96 77 ni o. Adéjàre láti ìpínlẹ̀ Ọ̀ṣun 090 72 29 96 77. ẹ ṣé púpọ̀. àdúpẹ́. àdúpẹ́ lọ́wọ́ ẹni tó fi nọ́mbà tiẹ̀ ní 070 57 18 23 97 070 57 18 23 97. wọn ò fi ó kọ wọn sí ẹyọ̀kan náà ní wọ́n sì dáhùn nínú ìbéèrè tí ó jẹ́ bí 20. ẹni tí ó kàn tí a fi káde àwọn tó fi àtẹ̀jíṣẹ́ dáhùn ìbéèrè wa ni Ọlọ́runfẹ́mi
àbí Ọlọ́runfẹ́mi Ayọ̀mítàn Ayọ̀mí ọmọ tàn Ayọ̀mí ọmọ tàn ni Ọlọ́runfẹ́mi Ayọ̀mítàn lórí nọ́mbà 07085288292 ẹyọkànlá náà dáhùn níbẹ̀ Ọlọ́runfẹ́mi Ayọ̀mítàn Ayọ̀wọ́ ọmọ tàn náà ni kò yẹ bí ó ti jẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ dáhùn ìbéèrè wa gẹ́gẹ́ mo ti wí èèyàn 3 péré òun náà ni a fún ní ẹ̀bùn kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà kún ó sì tẹ́tí lẹ́kọ̀ọ́ nígbà tí a bá tún pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ a kéde wọn wọ́n sì wá gba ẹ̀bùn wọn àwọn yẹn gbìyànjú o gbogbo yín mo sápẹ́ fún o mo sápẹ́ fún yín o ẹ kú àfọmọnìyàn ṣe ẹ kú dídó tì wá ẹ kú ìfẹ́ torí pé ìfẹ́ tí ewúrẹ́ ní tẹ ìbọ́kọ rẹ̀ húnrún gbọ̀n òun náà lẹ́yìn náà ní tẹ̀fí ń kópa lórí ètò yìí Ademola Adeniyi àtàndá àgbà Kukulaja. Hello my people, na me be Aroyeoba. If you never subscribe to my YouTube channel AGBAWABURA you are wrong. Make you go there now and subscribe. Thank you.